olórí burúkú tó wà níwò tó pe rẹ̀ ní mufti yẹn àti Rashidi òpònú. Ẹ wo bí ẹ wá àti ẹ̀ ń pọ̀rọ̀ yìí lórí òun láró nínú. Ṣé bíbà yìí jẹ́ ilẹ̀ lárúbáwá ni àbí bí jẹ́ Saudi? Gbogbo àwọn orí burúkú ìwà tẹ́ tí ń hùbọ̀ látẹ̀yìn tẹ́ fi ń kó àwọn bàbá wa sóko ẹrú tẹ́ fi ń kó wọn ní múgùn. Tá à ń sọ fún yín bóyá ẹ̀ tiẹ̀ lè fura àbẹ́ tiẹ̀ lè gbọ́ àbẹ́ tiẹ̀ lè gbé wò síra wọn. Kàkà kó wá rọ̀ lára ewé àgbọn yín kokoko ní wá ń le. Ìwọ mufti ò wá ń gbàwé èèyàn ṣépè. Ó wá ní ká jáde bí èèyàn bá wá ẹ ń nà wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ dákun ṣé kò sófin Nàìjíríà mọ́ ṣé kò sí ìjọba mọ́ ni? Sáwọn àǹfààní dẹ̀ ń rúlu wa ni. Labib Lágbàdì tó sọ pé yẹn Sálàfí àbó lórí burúkú orúkọ òun náà ń pè yẹn ṣí èrè yìí 99 àbí 90 náà dẹ̀ pè yín ni. Ṣé ẹ rí pọ́rọ̀ àfáà yẹn ń ṣe mọ́ yín lára? Àṣẹ̀ṣẹ̀ wá ń fúráǹsì àṣẹ̀ wá mọ̀ páwọn àfáà kan wà tí wọ́n fàlàáfíà díẹ̀díẹ̀. Àwọn àpọ̀tẹ̀ jẹ́ pé nǹkan tiẹ̀ tẹ̀lé kì í ṣe tiwa. Ẹ̀yin wá dúndò olórí burúkú gidi tààrà mufti ìwọ wá ń ṣépè. Orí burúkú ní sọ̀rọ̀ tọ́rọ̀ kì í fi léwé lórí. Ọjọ́ tí àgbà hàn bá wọjà ọjọ́ náà ni wèrè ya rẹ̀ ń gùn. Tewé tàgbà ní máa ń kàkí sàfárọ́. Tẹrú tọmọ ní máa ń yà fún imi ojú ọ̀nà. Ọjọ́ tí àrá bá sán gbà sílé ayé ọjọ́ náà ni jìnnìjìnnì mú tọkùnrin tóbìnrin améwé oko amúgi oko. Ó ní àtibọ̀tán rí ẹ̀sìn tó gbé dání yẹn kò ní gbì ẹ́ gbogbo owó tó ń gbà Saudi tó ń torí ẹ̀ tó fi ń bá àràn lẹ̀ Yorùbá jẹ́ láti ẹnu èní lọ. À ń sọ ni à ń pa á láṣẹ ni à ń pa á láṣẹ ni à sọ lọ́rọ̀ lásán à ń sọ nítorí ọjọ́ tí ọjọ́ bá yọ sáyé ọjọ́ náà ni ọ̀gá rẹ̀ ń mú tẹrú tọmọ. Èyí tí mo sọ ìyá bẹ́lẹ̀dà rẹ̀ ń lé o. Gbogbo ìwà ìkà jàǹbá tẹ́ fẹ́ máa gbé lẹ́wọ́lẹ̀ Yorùbá láti máa fi ní ọmọ Yorùbá lára mo pa láṣẹ fẹ́ pé ìwọ àtìrún ẹlẹ́ máa lo gbogbo ibi náà. Gbèsè rí àlọ́nú ẹbí rẹ kọ́mọ lọ lò ó. Odidi gọ́fúnà ló ń sọ̀rọ̀ páwọn ò fẹ́ nǹkan. Àwọn ọkùnrin yìí mọ̀ jọ rẹ̀ lójú o. Ìwọ wá ń pè ní tẹ́yìn fẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn ẹ̀ka sùn tó máa retí. Àwọn wo ló máa gba sẹ̀ríà lọ́wọ́ yín? Sẹ̀ríà ìkà sẹ̀ríà tó ìfọmọlà kejì sẹ̀ríà tó pé kò gbọdọ̀ sẹ́sìn míì ju mùsùlùmí lọ. So gbogbo Kírísítẹ́nì ayé ń sìn sẹ̀ríà tí ilẹ̀ ìfẹ́ máa lò lórí wọn. Gbogbo àwa oníṣẹ̀ṣẹ̀ ayé ń sìn sẹ̀ríà tí ilẹ̀ ìfẹ́ máa lò lórí wọn. Ìgbàgbọ́ Kírísítẹ́nì ò mú sẹ̀ríà kan wá rí pé n táwọn lò lórí gbogbo ire tipátipá. Àwa oníṣẹ̀ṣe àfisẹ̀ òfin kan lẹ̀ lẹ́yìn òfin tíjọba ti ṣe. Ipe n ta fẹ́ máa lò ní gbogbo ayé nílẹ̀ Yorùbá rè káwọn èèyàn gbà lọ́wọ́ wa. Wọ́n wá ń bá yín sọ ẹ̀gbọ́ ẹ múra kankankan ẹ múra kankankan. Ọjọ́ tí ẹ̀ tún bá fojú kan náà ọjọ́ náà ní gbà. Gbogbo ohun tó gbélé ayé ṣe gbogbo owó tó ń gbà ní Saudi kò ní ní àtibọ̀tán fún ẹ mufti. Èyí tí mo wílé ní yàrá àárọ̀ mọ́ mi ò jẹun ata mi ò jẹun epo torí ilẹ̀ Yorùbá ìjọ èmi lógún torí ilẹ̀ bàbá tèmi ni a sì ní lajúlẹ̀ kẹ́ bàjẹ́. Ẹ̀yin èèyàn ire o ẹ kú ọdún ẹ kú yèdún ẹ̀mí wa ṣe púpọ̀ láyé èyí tó kù kí ọdún tuntun tún bá wa láyé yìí kò ní bẹ́ẹ̀ nìkan kan nínú kòtò ṣe ráwọn àfáà yín wọn ṣàdúrà máa o ìpè náà ń ṣe o torí inú ọdún yèmí ò tí ì ríbi tó lórí burúkú ìjókòó tí ń ṣàdúrà fún gbogbo èèyàn ọ̀rọ̀ ẹ̀sìn yìí ló gbé kokoko owó tó ń fún Ọlọ́run yẹn ti jọ wọ́n lójú àwọn ọmọ àlè àwọn ọmọ ìrankíran àwọn abalẹ́jẹ́ àtòkò wa balẹ́jẹ́ Ọlọ́run á mú yín Ọlọ́run á mú yín àwọn alálẹ̀ á mú yín àwọn gbárùmọ̀lẹ̀ á mú yín èyí tá a sọ yẹn àrò ti rọ̀ mọ́ orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ẹ máa lépa ẹ̀sọ́ nínú ayé yín bí ò bá ní rí bẹ́ẹ̀ ẹ máa rí kò jù bẹ́ẹ̀ lọ ire o.